Ẹ̀yin èèyàn wa, a kú òwúrọ̀ ìní o, a kú ọdún oṣù tuntun, a kú ọjọ́ tuntun, a kú ìgbà tuntun. October 1st, a ti wọnú October 1st. October yà á sàn wá o. A sàn wá sówó, a sàn wá sàn wá sàn wá fún sí àlàáfíà baálé ọ̀rọ̀. Bàbá mi, Ọlọ́run mi, ẹ ṣé o. Tẹ fi dá wa sí, tẹ tún jẹ́ ká tún bẹ̀rẹ̀ oṣù tuntun. Láyọ̀ àti àlàáfíà. Olúwa gbọpẹ́ wa. Bàbá mi gba ìyìn wa, Jésù Olúwa wa. Ẹ ṣeun ẹ̀yin aráàlú, ẹ ṣeun ẹ̀yin ọmọ Nàìjíríà. Ohun tá mú wá lónìí, ní October 1st, ó yẹ kí gbogbo wa kí a kún fún àdúrà. Àdúrà ló lè ṣe ohun gbogbo. Àwọn ọmọ Nàìjíríà fẹ́ tú jáde ní ọlọ́kan òjọ̀kan lónìí. K'Ọlọ́run jẹ́ kó fún wọn ṣẹ. K'Ọlọ́run jẹ́ kó ṣe é ṣe fún àwọn ọmọ Nàìjíríà láti tú jáde láti fi ẹ̀dùn inú wọn hàn. K'Ọlọ́run kó wà pẹ̀lú wọn, kó bá wọn ṣe. Kí nǹkan tá ń bèèrè kó lè tẹ̀ wá lọ́wọ́. Nǹkan máa tún bẹ̀rẹ̀ o, wọ́n tún kàn o. Ọ̀rọ̀ ìdààbò Nàìjíríà yìí, gbogbo ẹ wá ṣe gẹ́gẹ́ tó. Kẹ́ túbọ̀ bá wa sọ̀rọ̀ ètò ààbò ẹ̀yin tẹ fẹ́ ṣe protest láàárọ̀ yìí. Ọlọ́run á bá yín protest yẹn ó máa yọ ní sí rere lágbára Ọlọ́run. Wọ́n bá ní ìlú Kwara, ní ìpínlẹ̀ Kwara. Wọ́n níbẹ̀ ni àwọn adigunjalè tún wọ̀ lánàá o. Wọ́n lọ gbé ìjọsìn tí wọ́n ń pè ní ECWA Church nílùú yẹn, ní Kwara. Wọ́n náà lọ gbé pastor kan àti ẹni méjì ṣá ná gbé jáde nínú church. Wọ́n wọ́ wọn lọ láti ìgbà yẹn pé wọn ò gbọ́ nǹkan kan. Ṣé ó dà bẹ́ẹ̀? Wọn ò tí gbọ́ nǹkan kan. Wọ́n nígbà tó ń lọ, ẹ jẹ́ kí kíní ká fi ṣe àríkọ́gbọ́n o. Ká ṣe àríkọ́gbọ́n. Nígbà tó tún kúrò ńbẹ̀, wọ́n tún lọ gbé ẹlòmíì, wọ́n lọ kanlẹ̀kùn ẹ̀ nílé. Bí àwọn náà ní bóyá gbogbo àwọn tó ń yà sí ìlú yẹn tó ń lọ ṣe ọṣẹ́ yẹn. Wọ́n ní wọ́n tún lọ kanlẹ̀kùn ní nǹkan bí aago mẹ́jọ alẹ́. Wọ́n lọ kanlẹ̀kùn kókókó. Wọ́n ní pastor tó ń lọ jí gbé, wọ́n tún ní ẹnìkan tó ń sọ pé àwọn elétò ààbò nílùú. Wọ́n á ní kó lọ sílẹ̀, wọ́n á mú lọ sílé pastor yẹn ló bá kanlẹ̀kùn. Ẹni pastor wá kanlẹ̀kùn pé lágbájá, jọ̀ọ́ mo fẹ́ rí ẹ, yọjú sí mi. Ṣé a máa sọ pé aago mẹ́jọ alẹ́ ó ti pọ̀ jù? Ó ti ṣe kíní jù tí èèyàn ò lè jáde síta ní táìmù yẹn. Wọ́n ní bó ṣe dé, wọ́n tan pastor yẹn débẹ̀. Bí pastor ṣe kanlẹ̀kùn onítọ̀hún kókókó. Lágbájá, èmi ni. Ẹni pastor ẹ̀yin ni. Bẹ́ẹ̀ ni ẹlẹ́ni ṣe jáde. Àwọn people yẹn, ìyẹn àwọn kidnappers yẹn. Ọlọ́run kó ṣàánú wa. Àwọn kidnappers bí kíní náà ṣe ń pè wọ́n. Àwọn bandits. Wọ́n ní wọ́n ṣe ní kí pastor kanlẹ̀kùn kó ṣe bíi pé bóyá òun kàn wá fúnra ara òun. Kó pretend bíi pé kò tí ẹ̀ sí nǹkan kan tó ṣe òun, pé kóun kàn fẹ́ òun kàn wá kóun fún èrè. Bẹ́ẹ̀ ni ẹlẹ́ni kàn ṣe ṣí ilẹ̀kùn ní pastor. Àfi gbági lẹ́ẹ̀kan náà. Wọ́n kàn mú ọ̀gbẹ́ni yẹn o. Wọ́n ní àwọn elétò ààbò, ọ̀gá àwọn elétò ààbò nílùú yẹn. Wọ́n ní wọ́n ṣe mú un. Wọ́n ṣe bundle gbogbo wọn sínú mọ́tò ni tó ń gbé wọn lọ. Wọn ò tí gbọ́ nǹkan kan láti ìgbà yẹn. Ìyẹn lẹ sọ wípé káwọn èèyàn wa má jáde fún protest. Ní government. Ní ètò ààbò kankan. Kò sí ààbò fún anybody. Kò sí ààbò ní Nàìjíríà. Ẹ wá ní káwọn ọmọ ọlọ́mọ má jáde. Ẹ ní ká aráàlú má jáde kán lọ fi ẹ̀dùn wọn hàn. Ṣé eléyìí wá ń bọ́ sí ní ìlú wa yìí, nílùú Nàìjíríà tó dùn rẹpẹtẹ láti ìgbà tí aláyé ti dáyé. Ni àwọn kọ̀ọ̀kan tó ń sọ wípé wọ́n kó orí burúkú wọn láti ìdílé wọn.
Wọ́n láwọn fẹ́ joyè oyè ààrẹ nílùú Nàìjíríà àti gbogbo wọn pátápátá tó ń jọ ń ṣe orí burúkú káàkiri tí kan ò fọ́kàn náà gbogbo wọn. Tán tí ẹ̀ sọ wípé lágbájá ẹ jẹ́ ká tọwọ́ ọmọ wa báṣọ, ẹ jẹ́ ká bá ara wa sọ̀rọ̀, ká dá àwọn aráàlú lóhùn pẹ̀lú gbogbo òótọ́ tó ń sọ fún wa. Àwọn làwọn kàn ṣe orí ikún pé àwọn ò ní gbọ́. Ọlọ́run ló máa kó sí yẹn nù. Ọlọ́run dẹ̀ ti jù yẹn lọ already. So kò sáàbò ní Nàìjíríà o. Àwa ta fẹ́ ṣe protest láàárọ̀ yìí, kẹ jọ̀ọ́ kẹ ṣe ní òkúnkúndùn ọ̀rọ̀ protest, ọ̀rọ̀ ààbò Nàìjíríà yìí, ọ̀rọ̀ condition ààbò ní Nàìjíríà yìí, kẹ hámẹ̀, kì í ṣe ordinary bad government. Ẹ máa kà á ní kọ̀ọ̀kan. Kò sí ààbò, kò sí security. Security wà matters. Nígbà tó jẹ́ pé everywhere nsìn wọ́n ní inú fún àyà fún everybody. Ó wà ní ìpínlẹ̀ Kwara nsìn. Lójoojúmọ́ náà wá ń gbé wọn lé, wọ́n ń jí wọn gbé. Ìlú tó dẹ̀ ní ọba tó níjòyè inú gbogbo ẹ̀ pátápátá, a kàn pariwo. Wọn ò ní gbọ́. K'Ọlọ́run kó gbà wá lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi. Kó gbà wá lọ́wọ́ àwọn tó pè ra wọn lólórí wa tó jẹ́ pé àwọn gan-an rán àwọn kidnappers. Torí èmi ò mọ nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ wa. Pàápàá jùlọ àwọn tó ti ẹ̀ ní nǹkan kan. Wọn ò ní fọ̀ débi pé wọ́n fẹ́ ní nǹkan náà. Àwọn náà ló ń disturb. Ọlọ́run á máa gbẹ̀san wa lára àwọn people yìí o. Á gbẹ̀san àwọn mẹ̀kúnnù lára àwọn ìjọba wa. Àwọn náà ni wọ́n sọ pé àwọn ń jẹ, àwọn nìkan náà ń jẹ, àwọn nìkan náà ni wọ́n sọ pé àwọn ń yó. Tí wọ́n dẹ̀ ní yó títí láéláé ni lágbára ògo Ọlọ́run ọba ìyanu. Wọn ò ní yó. Wọ́n jẹun, wọn ò ní yó. Wọn ò dẹ̀ fura. Síbẹ̀síbẹ̀ wọn ò fura pé ẹgbàá wo ló ń ná àwọn látẹ̀yìn wa. Ẹ̀yin èèyàn wa, kí ló dé? Ètò ààbò Nàìjíríà yìí ó lágbára. Àwọn ẹni ẹlẹ́ni tó ń jí gbé sí ẹ̀ àti àfáà ẹ̀ àti àlùfáà ilé ìjọsìn, pastor church àti àwọn kan tó ń jí gbé. Ṣèbí èèyàn ẹlẹ́ran ara níbi tiwa yìí náà ni. ECWAS Church nílùú Kwara ni wọ́n pè. Wọ́n gbé lọ àti àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jọ̀ọ́ o, kí la lè ṣe ẹ̀yin Nàìjíríà? Kí la lè ṣe ẹ̀yin ọmọ Ọlọ́run? Kí la lè ṣe? Jẹ́ ká máa gba àdúrà. Ẹ jẹ́ ká gba àdúrà láì sinmi àti láì ṣàárẹ̀. Gẹ́gẹ́ bí ìwọ Ọlọ́run, ìwé mímọ́ ṣe sọ. Kí leléyìí? Ẹ̀yin tí ẹ fẹ́ ṣe SARS láàárọ̀ yìí, àbí tí ẹ fẹ́ ṣe protest jèrè. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ọlọ́run á máa bá yín lọ o. Á bá yín ṣe o. A ní rógun wàhálà ìdààmú. Kò dẹ̀ sẹ́ni kankan tó máa panu yín nínú gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ jáde. Ọlọ́run á fàbò àti àánú ẹ̀ á fi bò yín o. Lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé tí ẹ fi ń tẹ́tí sí wa ẹ̀yin èèyàn wa. Ẹ bá wa share, kẹ bá wa pín káàkiri, kẹ like ẹ̀, ẹ bá wa ṣe gbogbo, ẹ bá wa subscribe. Yes. Ọlọ́run bẹ̀ yín. Ọlọ́run á jẹ́ kó ṣe é ṣe fún ọ. SARS yìí tó máa bẹ̀rẹ̀ lénìí. Mo yà yín sí mọ́ lórúkọ Baba. Mo yà yín sí mọ́ lórúkọ ti Ọmọ. Mo yà yín sí mọ́ lórúkọ ti Ẹ̀mí mọ́. Pẹ̀lú protest tí ẹ fẹ́ ṣe. Kò ní ní yín lára. Wọn ò ní pa yín nípakúpa. Wọn ò dẹ̀ ní rí nǹkan kan ṣe fún yín. Gbogbo àwọn tá dẹ̀ ṣe torí ẹ̀ ń ṣe protest yìí pé nǹkan tá fẹ́, á ṣe é ṣe, á dẹ̀ tẹ̀ wá lọ́wọ́. Lágbára Ọlọ́run máa curse àwọn tó mú gbogbo nǹkan rere tó tà request lọ́wọ́ wọn. Ọlọ́run á gbà lọ́wọ́ wọn, á gbé lé wa lọ́wọ́ lágbára Kristi ọba ìyanu. Àmín. Ẹ ṣé tí ẹ fi ń tẹ́tí sí wa.